káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa ní Yewa lábẹ́ aláṣẹ bàbá wa Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, bí a ti ń wọnú ọ̀rẹ́ lọ, fún wa ní òye ọ̀rẹ́, ó sì lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Bàbá wa jọ̀wọ́ ní apá ọ̀tún ẹ bá wa ṣàfihàn ara yín fún ará ilé. Orúkọ mi ni àlùfáà Ogunnubi Joshua Ọlátúpọ̀ Ogunnubi láti St. John's Anglican Church Ìmọ̀tó Yewa ní Ketu Archdeaconry. Ṣé bàbá wa ẹ bá wa ṣàfihàn ara yín fún ará ilé. Orúkọ tèmi ni Revd Stephen Adéyẹmí Aina láti ìjọ Church of the Pentecost Ìjòhùn Ketu Archdeaconry. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oriyomi S. Ohun tí à ń gbéyẹ̀wò lónìí ti ṣe ọjọ́ 17 nínú oṣù ìkẹwàá. Ẹ̀ka àkórí wa ní àfihàn ìjọba oníwà bí Ọlọ́run. Àfihàn ìjọba oníwà bí Ọlọ́run. Orí ọ̀rọ̀ wa ní ìdọ́gba. Ibi kíkà wa ń bẹ nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkejìdínlọ́gbọ̀n. Bàbá wa, ìwé àwọn ọba kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkejìdínlọ́gbọ̀n. Bàbá wa ká. Àwọn ọba kìíní orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Nígbà náà ni obìnrin méjì tí í ṣe àgbèrè wá sọ́dọ̀ ọba, wọ́n sì dúró níwájú rẹ̀. Ọ̀kan nínú wọn sì wí pé, jọ̀wọ́ olúwa mi, èmi àti obìnrin yìí ń gbé ilé kan, èmi sì bí ọmọ ní ilé pẹ̀lú rẹ̀. Ó sì ṣe ní ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tí mo bímọ tán, obìnrin yìí sì bímọ pẹ̀lú. Àwa sì jùmọ̀ ń gbé pọ̀, kò sì sí àlejò pẹ̀lú wa ní ilé bí kò ṣe àwa méjèèjì ní ilé. Ọmọ obìnrin yìí sì kú ní òru nítorí tí ó sùn lé e. Ó sì dìde ní ọ̀gànjọ́, ó sì gbé ọmọ mi láti ìhà mi. Nígbà tí ìránṣẹ́bìnrin rẹ̀ sùn, ó sì tẹ́ ẹ sí àyà rẹ̀, ó sì tẹ́ òkú ọmọ tirẹ̀ sí àyà mi. Mo sì dìde lówùúrọ̀ láti fi ọmú fún ọmọ mi, sì wò ó ti kú. Ṣùgbọ́n nígbà tí mo wò ó fín ní òwúrọ̀, sì wò ó kì í ṣe ọmọ mi tí mo bí. Obìnrin kejì sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí alààyè ni ọmọ mi, èyí òkú ni ọmọ rẹ̀. Èyí sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí òkú ni ọmọ rẹ̀, èyí alààyè sì ni ọmọ mi. Báyìí ni wọ́n sọ níwájú ọba. Ọba sì wí pé, ọ̀kan wí pé èyí ni ọmọ mi tí ó wà láàyè, àti òkú ni ọmọ rẹ̀. Èkejì sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí tí ó kú ni ọmọ rẹ̀, èyí alààyè ni ọmọ mi. Ọba sì wí pé, ẹ mú idà fún mi wá. Wọ́n sì mú idà wá síwájú ọba. Ọba sì wí pé, ẹ la ẹ̀yà alààyè ọmọ sí méjì, kí ẹ sì mú ìdajì fún ọ̀kan àti ìdajì fún èkejì. Obìnrin tí ẹ̀yà alààyè ọmọ ìṣe tirẹ̀ sì wí fún ọba, nítorí tí inú rẹ̀ yọ́ sí ọmọ rẹ̀. Ó sì wí pé, jọ̀wọ́ olúwa mi, ẹ fún ní èyí alààyè ọmọ, kí a má ṣe pa á rárá. Ṣùgbọ́n èyí èkejì sì wí pé, kì yóò jẹ́ tèmi tàbí tìrẹ, ẹ là á. Ọba sì dáhùn, ó sì wí pé, ẹ fi alààyè ọmọ fún un, kí ẹ má sì ṣe pa á. Òun ni ìyá ọmọ náà. Gbogbo Ísírẹ́lì sì gba ìdájọ́ tí ọba ṣe, wọ́n sì bẹ̀rù níwájú ọba, nítorí tí wọ́n rí i pé ọgbọ́n Ọlọ́run wà nínú rẹ̀ láti ṣe ìdájọ́. Ẹ ṣé bàbá wa. A ti rí bí ọba Sólómọ́nì ṣe fi ọgbọ́n Ọlọ́run ṣe ìdájọ́ láìsí àìdọ́gba. Ẹ jẹ́ kí a yára wo àwọn èròǹgbà wa fún ti ọ̀sẹ̀ yìí. Èròǹgbà wa àkọ́kọ́ ni pé láti tan ìmọ́lẹ̀ sí ohun tí Bíbélì pè ní ìdọ́gba. Èròǹgbà kejì, láti ṣàfihàn ewu tí ó wà ní fífi àìdọ́gba darí àwọn ará ìlú, ewu tó wà nínú àìdọ́gba àti fífi ṣe ìdarí àwọn ará ìlú. Ẹ jẹ́ ká lọ sínú fára wa. Ìdọ́gba túmọ̀ sí ṣíṣe rere àti àìṣe ojúṣàájú. Ó ṣeni láàánú pé à ń gbé nínú ayé tí àìdọ́gba nínú ìdájọ́, ìpèsè, iṣẹ́ pínpín, ọrọ̀ àti ààbò ará ìlú ti gbilẹ̀.
ọ̀pọ̀ ìbàjẹ́ àti ìjẹgàba ni wọ́n dojú rẹ̀ kọ àwọn tálákà àti àwọn tí wọn kò ṣe pàtàkì ní ayé. Àmọ́ ṣá, àwọn ibi kíkà wa tí ò ní fi àwọn adarí kan hàn nínú Bíbélì tí wọ́n ṣe ìdájọ́ tí wọ́n sì darí pẹ̀lú ìdọ́gba. Ǹjẹ́ a sì lè ní irú adarí bẹ́ẹ̀ ní àwùjọ wa òde òní tí yóò fara mọ́ ìṣòtítọ́ àti ìrẹ̀lẹ̀ ẹrú àjòjì yàtọ̀ sí ìgbéraga ọbabìnrin onílùú? Ǹjẹ́ a tún lè rí adarí tí yóò wò láti ṣe ìdájọ́ ọ̀rẹ́ mọ́mú rẹ̀ àti láti gbé aṣọ́nà ààfin? Ẹ̀kọ́ wa yóò tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan wọ̀nyí. Ohun tí à ń gbéyẹ̀wò náà ni ṣíṣe ìdarí pẹ̀lú ìdọ́gba láì fi tojú ṣáájú èyí tí a mọ̀ sí àìdọ́gba ṣe. Olúwa ràn wá lọ́wọ́. Jẹ́ ká wo àwọn ìbéèrè wa tó jẹ́ atọ́nà jíròrò wa. Ìbéèrè àkọ́kọ́, bàbá nínú Olúwa, wọ́n ní kí ni ìdọ́gba àti báwo ni ó ṣe lè ṣàlàyé rẹ̀ bí a ti rí nínú ìbíkà wa fún ẹ̀kọ́ tí òní. Bàbá nínú Olúwa. Hallelujah. Hallelujah. Bàbá wo ẹ̀kọ́ bíbélì tá a kà, pàápàá ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yẹn, ìwé àwọn ọba kínní orí ìkẹta yẹn, a rí pé ọba yẹn ó ṣe ìdájọ́ yẹn láì fi sí apá kan. Ó gbé ìdájọ́ òtítọ́ kalẹ̀, kò sì ṣe ojú ìṣáájú nínú ìṣèdájọ́ rẹ̀. Èyí gan la bá máa pè ní ìdọ́gba. Ó pín bó ṣe ká pín ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ṣé ọ̀rọ̀ nínú Olúwa ìpè ká ṣe ìdájọ́ láì ṣe ojú ṣáájú ìwé ràn lọ́wọ́. Ẹ jẹ́ kí a wo ìwé Ẹ́sítérì orí kẹfà kí a sì wo ẹsẹ̀ ìkẹwàá yẹn. Wọ́n ní kí a sì ṣègbè lẹ́yìn ìdáláre àìṣègbè tí ọba Ahasuérusi fún Mọ́dékáì lòdì sí ìfẹ́ rẹ̀ fún Hámánì. Fi Hámánì gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ gómìnà wé Mọ́dékáì adènà ní ọ́fíìsì gómìnà. Fi ojú inú wo ìdájọ́ náà pẹ̀lú àwọn ìdájọ́ ayé òṣèlú àkókò yìí. Bàbá wa bá wa tẹ̀mọ́lẹ̀ sí ìdáhùn yẹn. Nípa ti ìbéèrè yìí, tábáníkà wo Ẹ́sítérì orí kẹfà ẹsẹ̀ kẹwàá yẹn, ohun tí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ni pé ọba rántí oore kan tí ẹnìkan tó ṣe lóore tó ti ṣe tipẹ́tipẹ́, ṣùgbọ́n wọ́n lo gbólóhùn kan nínú ìfáàrà níbi ọwọ́ ìsàlẹ̀ yẹn, ọ̀rẹ́ mi nú rẹ, pé ẹni tí ẹ máa ń jókòó jọ ṣe àjọrò àṣàrò kan tó wà lọ́pọ̀ èèyàn. So Hámánì jẹ́ irú ẹni bẹ́ẹ̀ sí ọba Ahasuérusi. Bẹ́ẹ̀ Mọ́dékáì jẹ́ gateman, aṣọ́nà wọnú ààfin ọba, ṣùgbọ́n ó ti ṣe oore kan fún kábíyèsí, lóòótọ́ kò já mọ́ nǹkan. So ìgbà tí ọba pọ̀ tẹ̀ pọ́kẹ́ mo fẹ́ dá ẹnìkan lọ́lá, a máa ń dúró pé bí òun náà máa ṣe orí yẹn fún pé ṣe bí màá tó bá tó ń jẹun, àjọ wọlé àjọ ń jáde ni, ọ̀rẹ́ wọléwọ̀dé pẹ̀lú ọba ni. So nípa ọba Ahasuérusi yìí, a rí wípé ó ṣe ìdájọ́ àìṣègbè. A máa ń dúró pé bóyá ọba máa mẹ́jù, ó máa fẹ́ gbé kíní ẹ̀ bá sọ́dọ̀ tòun, ṣùgbọ́n kò lọ gẹ́gẹ́ bó ti rú sí. Ó ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ó dẹ̀ surprise Hámánì, ó mú ìyàlẹ́nu bá Hámánì pé ọba lè gbé Mọ́dékáì lárugẹ. Ṣé bàbá nínú Olúwa, wọ́n jẹ́ ká mọ̀ pé ọba ṣe ìdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ láì ṣe ìgbélẹ́yìn tó sì mú ìjọba rẹ̀ tẹ̀síwájú. Olúwa ràn wá lọ́wọ́. Jẹ́ ká wo ìbéèrè kẹta bàbá nínú Olúwa. Wọ́n ní ká farabalẹ̀ ṣe àyẹ̀wò ìṣe Pétérù àpọ́stélì nínú ìwé Gàlátíà orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹtàlá, kí ó sì fi èrò rẹ̀ hàn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ní ayé àkókò yìí. Bàbá wa ṣé bá tó mọ́lẹ̀ sí àbí báwo lẹ ti rí? Nínú Gálátíà orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹtàlá, àwọn méjì ni ọ̀rọ̀ yẹn bá wí pé Pọ́ọ̀lù ló ń sọ̀rọ̀, ó wá ń sọ nípa nǹkan tó rí nípa Pétérù. Kábàdé wọ̀n méjì, èròǹgbà wọn sí ètò ìgbàlà Ọlọ́run, sí ìkọlà ni ó tàbí àwọn aláìkọlà. Ní èròǹgbà wọn Júù
wọ́n rò pé bí ìgbàlà tọ́ sí pé àwọn Júù nìkan wọ́n ní ìgbàlà, àwọn tí wọ́n ní ìkọlà, ṣùgbọ́n àwọn aláìkọlà, àwọn eléni, àwọn tó kù yẹn pé ralẹ̀ralẹ̀ wọ́n jẹ́ abẹ́ tábìlì. Olúwa sì fi yẹn ṣe, Ọlọ́run lè fi yẹn ṣe. So gbà tí Pétérù wá dọ́dọ̀ àwọn aláìkọlà, Paul sọ pé òun kọ́kọ́ bá tó ń bá wọn jẹun, pé àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n níkẹyìn ọjọ́ bàtà àwọn tó kù wá dé àwọn ọmọ lẹ́yìn tó kù tó dé pé àwọn Júù làwọn tó dé yìí o, kọ́ má bàa pé mọ́ pé ẹran tí ìgbà tí Jésù lọ bá tó wọlé pẹ̀lú lókọ Zákéù tọ́lọ́ jẹun, lára náà tí ó rò pé tẹ́lẹ̀ pé ọkùnrin yìí ṣé wọ́n ní ìgbẹ̀lẹ́ ní lóòótọ́ tó dẹ̀ bá ẹlẹ́ṣẹ̀ jẹun yìí. So jẹ́ ó ti bá ọjọ́ tó dìgbà tó dẹ̀ dáwọ́ tó kù tó dé, ó fàṣẹ ìpé kí wọ́n máa sọ pàmì àìṣòdodo. Mi mọ̀ bí a ìṣojú ṣáájú bẹ́ẹ̀ ní sàn. Ṣé ó jẹ́ káwọn kò ṣojú ṣáájú tí kò tọ́, ká má fi tẹ̀yà mẹ́yà ṣe nínú ìjọba wa. Ṣé irú ohun tí à ń là kọjá ní àkókò yìí, ìjọba ẹlẹ́yàmẹ̀yà àti ojú ṣáájú tí kò mú àlàáfíà wá, Olúwa ràn wá lọ́wọ́ láti ṣe tó tọ́. Ẹ jẹ́ ká wo ìbéèrè tó tẹ̀lé. Wọ́n nínú orílẹ̀-èdè tí ìyànsípò òṣèlú ti rólé sápá kan hàn, wọ́n ní ká farabalẹ̀ jíròrò ìpín Ẹ́sítérì ní ẹrú, ṣùgbọ́n tí ó ní àmúyẹ àti jẹ́ ayaba àti ìpààrọ̀ fásitì ní ọmọ ìlú àti ayaba tí ó wà lórí oyè. Bí Olúwa ti bí ọba ti ipa ìyọnípò àti ìfisípò tí Ẹ́sítérì gbà lọ́wọ́ fásitì, wọ́n ní pé yàwó bẹ̀rẹ̀ wọ́n ní tó pé Ẹ́sítérì dẹ̀ ní àmúyẹ, bó ti ṣe pé ẹrú ni ó ní àmúyẹ. So bẹ́ẹ̀ ṣe wò irú àwọn ọba yẹn wù bẹ́ẹ̀ yẹn tó fi wúyàn lórí, tó fi ìdọ́gba wo ní ọba yẹn ló lẹ́nu pé ọba yẹn ṣe bébí adarí, tó fi mú Ẹ́sítérì bọ́ sí ipò fásitì bàbá ní Olúwa. Praise the Lord. Hallelujah. Tá bá wo ibi tá a kà yẹn, tá bá wò dáadáa, wọ́n nínú orílẹ̀-èdè tí ìyànsípò òṣèlú ti rólé apá kan tí ń fi ìkejì sílẹ̀. Ìyẹn túmọ̀ sí pé irú ipò tí Ẹ́sítérì dé tó di ayaba yẹn, tó bá jẹ́ ní àkókò tá a wà ní, ẹrú lásán náà máa kà á sí, ìgbà má dé ipò yẹn. Pé ìbá kú sí. ṣùgbọ́n àwọn èèyàn tó ní ẹ̀wọ̀n ní kákún. Ó ní oore ọ̀fẹ́ gbà lójú Ọlọ́run. Oore ọ̀fẹ́ tó rí gbà lójú Ọlọ́run yẹn ló jẹ́ kó dé ipò tí Ọlọ́run ti ṣe ìlérí fún. Ní àwọn àmúyẹ bí rẹ̀. Àwọn àmúyẹ tó níyẹn tó wá rí oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọba náà sì rí kó fi àìdọ́gba ṣe. Tó bá jẹ́ pé irú àkókò táwa yìí ni wọ́n á ní ẹrú lásán ni. Ẹrú ò lè wá di ayaba láàfin. Ìgbà náà máa bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àmúyẹ kan tí ò sí nílé máa gbé jáde. Ṣùgbọ́n torí pé ní àkókò yẹn ọba ṣe ohun tó yẹ kí ènìyàn ṣe gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Òní Ẹ́sítérì fi rí ojú rere Ọlọ́run gbà tí wọn ò fi àǹfààní tó yẹ tó wà fún ọmọlé náà ló wà fún ẹ̀rìndò. Ẹṣé láìṣègbè lẹ́yìn àǹfààní kan náà fún ẹrú àti ọmọlé. Ẹṣé ẹ jẹ́ kí á wo ìbéèrè tó tẹ̀lé. Wọ́n ní ní àwọn ọ̀nà wo ni ìṣàjọyọ̀ àìmọ̀kan láìbìkítà fún ìmọ̀-ọ́ṣe tó dángájíá fi lè ní ipa lórí ìdàgbàsókè orílẹ̀-èdè. Àbánúwá ìbéèrè lánìí. Hallelujah. Tá bá wo ìbéèrè tán bí wá yẹn, wọ́n ní àwọn ọ̀nà wo ni ìṣàjọyọ̀ àìmọ̀kan. A rí pé nígbà tí àwọn ẹlòmíràn tó bá wà nípò, tàbá tó wá gbọ́ pé EFCC gbé wọn kókó jẹ, tó bá tó wá padà kúrò ní àhámọ́ EFCC, àtọ́wá fíjú àti ìlú àtó fi pàdé wọn. Láwọn tó ti wà ìbàjẹ́. Àwọn nǹkan tá ń ṣe yẹn látó fi ń ṣègbélẹ̀ láti máa jẹ́ kí àwọn ìwà bí kó máa tẹ̀síwájú. Nígbà tí èèyàn kówó ìlú jẹ, owó tó ẹ̀kọ́ fi tún ìlú ṣe, tí wọ́n EFCC gbé tán gbé lọ sí court, nígbà tó tún wá padà ń ti ẹ̀wọ̀n EFCC bọ̀, àtúnwá ń ṣe welcome service fún ẹni bẹ́ẹ̀. Irú nǹkan wọ̀nyí ni ò jẹ́ kí ìwà burúkú tán
nínú ìṣàkóso orílẹ̀-èdè wa. Irú àwọn nǹkan wọ̀nyí sì ń fa ìfàsẹ́yìn fún ìlọsíwájú àwùjọ tá a bára wa. Torí pé àwa gangan là ń ṣe agbátẹrù fún àwọn ìwà ìbàjẹ́ yìí. Kàkà ká sọ pé ohun tó ṣe yìí kò dára, ó ti borúkọ wa jẹ́, kàkà ká ṣe yẹn àti ń kó ijó àti ìlú àfi ń pàdé wọn lọ́nà tó bá dé. Ṣé bàbá wọn ní ká máa fi ojúṣe àjúṣe ìpìlẹ̀ ìwà tí kò dáa ẹ ṣe gẹ́gẹ́ bí adarí. Jẹ́ káwé parí ó ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìjẹgàba, ìpọ́njú, àìṣẹ̀tọ́ ní àwùjọ, fífi ẹ̀tọ́ dúnni níbi tí àtúnṣe ti yẹ àti ọ̀pọ̀lọpọ̀ ìhọ́nú, ìjà àti ìtàgbọ̀ngàn àṣẹ wọn ní àìsí ẹ̀tọ́ ọmọ ènìyàn kẹrin ẹlẹ́yàmẹ̀yà, ìwà ipá àwọn ọlọ́pàá, ìdoríkodò ẹ̀tọ́ ìdájọ́, àìní ẹ̀tọ́ kan náà sí ẹ̀tọ́ ìlera tí ṣe ètò ìlera nígbà tá ò bá ní ẹ̀tọ́ kan náà sí ètò ìlera ṣe ẹni wọ́n ní àti ìfìyàjẹni Diocesan àìṣòdodo tí a rí ní àkókò yìí. Ohun tí ìparí ìfẹ́ra tó ń bá a sọ ni pé a ò gbọ́dọ̀ fi àyè gba àwọn ìwà wọ̀nyí, ìwà bí ẹlẹ́yàmẹ̀yà, ojúṣàájú àti àìdọ́gba láàrin àwọn ènìyàn wa láwùjọ. Gẹ́gẹ́ bí adarí tó lè mú àlàáfíà wá, ló gbàdúrà pé Olúwa yóò ràn wá lọ́wọ́. Wọ́n ní fún ìrònú, wọ́n ní bí mo bá wà ní ipò òṣèlú ṣe ìdọ́gba a jẹ́ àkọmọ̀nà mi. Wọ́n ní bí mo bá wà ní ipò òṣèlú ṣe ìdọ́gba a jẹ́ àkọmọ̀nà mi. Ilé ìbéèrè fún wa ẹgbẹ́ tá bá wà nípò adarí fún iṣẹ́ a ó jẹ́ kí ìdọ́gba jẹ́ àkọmọ̀nà wa, a ó lè máa fi ìdọ́gba pín dáadáa. Ẹ jẹ́ kí a wo àkọsórí wa nínú ìwé àwọn ọba kìíní orí 3 ẹsẹ̀ 15. Ẹ jẹ́ ká jọ kà á. Ọba sì wí pé ẹ la ìyá alààyè ọmọ sí méjì, kí ẹ sì mú ìdajì fún ọ̀kan àti ìdajì fún èkejì. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa bẹ̀ ọ́ fún wa ní oore ọ̀fẹ́ tí a ó lè fi ṣe ìdarí láì ṣe ìgbèlẹ́yìn tàbí àìdọ́gba tí ó lè mú àlàáfíà bá ará ìlú àti agbègbè wa. Wọ̀nyí la béèrè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.